Verse 67, abi? Yes. $67 abi 57. 57, 5, 7. Ṣé ìgbà iná lẹ́ ń sọ sá? Rárá. لا تصبنا الذين كفروا. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ليستعظنكم الذين ملكت أيمانكم. 57. 5, 7. Suratu Nur 57. Yes. Ẹ̀yin gbé sórí screen àbí ẹ máa ṣe. Ẹ lè bá a gbé síbẹ̀ o. Ẹ má wọrí. Ẹ gbé sí. Ẹ má wọrí. Ẹ̀yin lè gbé sí ṣe bẹ́ẹ̀ ni bèrè kọ́ lè confam fún wa jẹ́ pé irọ́ náà lọ́ka fún yín. Bẹ́ẹ̀ni kí sáyẹn náà lè bá a gbé sí. Nǹkan tó wà 57 ló lè ṣe. Suratu Nur verse 57. Bẹ́ẹ̀ ni sà. But mo lè bá yín gbé Suratu ìtò wà Suratu ní sàtà. 58, sorry, 58. Now. Okay, bismillah. Ẹ jẹ́ bá a. King Abi. Ẹ jọ sà tẹ bá ti ń kà lọ ní English ó yá olówó èkó wọn bá wa tún ní Yorùbá. Irọ́ kọ́ má bàa tún Yorùbá sà. Ẹ má wọrí. Islamic knowledge. Ẹ jọ ṣe Yorùbá. A fẹ́ rọ ìdí lọ́rùn púpọ̀ jù láti tún ní àti Lárúbáwá sí Yorùbá. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ẹ jẹ́ kí èmi náà try kí n ṣí ní ọ̀dọ̀ mi dé.